lọ tí n bá bímọ àti tí n bá wọmọ ẹ tí n bá rí jẹ àti tí n bá rí jẹ wà ọmọ jẹ́ Ọlọ́run lọ. nínú ìlérú mẹ́rin ló wà bẹ́ẹ̀. Sister Rebecca. Ọlọ́run á sọ agbára dọ̀tun. But ẹ jẹ́ ká máa consider ara wa. Monday to Saturday mo fi ń ṣiṣẹ́ ni. Àní ní Sunday ẹ fún mi láǹfààní kí n rẹjú. Ẹ ṣáà kí n rí mi nílé. Bọ̀ ẹni tí mo láǹfààní àti wà nílé ẹ fún mi ẹ lè gbàdúrà kẹ́lẹ́kẹ́lẹ́ Ọlọ́run á gbọ́. Kò sí èdè tó Ọlọ́run ò gbọ́. Ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àbí àdúrà kẹ́lẹ́kẹ́lẹ́ Ọlọ́run máa ń tètè dáhùn sí ju kí wọ́n máa pariwo kó máa fi prayer affect neighbors. àdúrà ìdákẹ́jẹ́jẹ́. Bẹ́ẹ̀ni. ẹ wo Bíbélì ní pé ká wá òun nígbà tí a ò lè rí òun. Ó ní ká kànlẹ̀kùn òun fi fún wa. Ó ní pé torí pé nígbà tí ẹ bá wà nínú ìpọ́njú ẹ̀yin ò pè mí máa gbọ́ mi ò ní dáhùn. Ó ní pé ká wá òun nígbà tí agbára wa ṣìṣe. Ó ní pé ẹ jẹ́ ká gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Torí ó ní pé nígbà tí ọmọ ènìyàn sùn ó ní ọ̀tá rẹ̀ sì wà ó fọ́n èpò sínú àlìkámà lórúkọ Jésù ọ̀tá ò ní fọ́n èpò sínú àlìkámà wa. Àmín. Nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ níbo ni Olúwa ti sọ pé ẹ pariwo pè mí ẹ disturb àwọn ará ilé kejì kéde pè mí. Ó kọ sọ ó ní níbi téèyàn méjì àbí mẹ́ta bá ti wà ń bẹ òun Olúwa wà ń bẹ. Ṣé kò sí fún kí ni? Ìbéèrè yẹn. Kí ló ṣe yín? Kí ló ṣe sísá? 5 minutes fún ẹ̀yin àti tani máa ṣe tán. Ẹ̀ka yìí máa gé yín jẹun kí ló ṣe yín? Kí ló ṣẹlẹ̀ ń bí? Rebecca. Tó bá fọ́ taboli mọ́ ẹ. Tó bá sọ̀rọ̀. Ó ní ká máa ṣìkà.